èrò mẹ́rìnlá ló kúnnú bọ́ọ̀sì yìí lásìkò tó jóná gbúrúgbúrú lórí eré. tá a bá yọwọ́ ti iṣẹ́ ọlọ́wọ̀n ọba tó pọ̀ àti báwọn àgbà ṣe ń sọ pé ikú tí ìbá pani bó bá ṣíni ní fìlà ó tọpẹ́ gidi. kò sẹ́ni tó débi tí bọ́ọ̀sì elérò mẹ́rìnlá kan táwọn èrò sì kún inú rẹ̀ tẹ́mútẹ́mú ti gbiná lórí eré lọ́nà márosẹ̀ Èkó síbàdàn lọ́jọ́ àbámẹ́ta sátidé 30 oṣù kẹsàn-án ọdún 2023 yìí títọ̀ ọ̀hún kò ní diwọ́ mọ́rí pẹ̀lú ìrètí pé ọ̀pọ̀ ẹ̀mí ni yóò ti ṣòfò. àmọ́ bí bọ́ọ̀sì náà ṣe jóná gúrúgúrú tó kò sẹ́ni tó bá ìjàmbá burúkú ọ̀hún rìn. àwọn èrò inú rẹ̀ ọ̀hún rẹ́ ikú jẹ gologini ládìyẹ wọn tó kó ìmọ̀ wálé yàtọ̀ sáwọn tó farapa níwọ̀nba. bọ́ọ̀sì Toyota Hiace ọ̀hún tí nọ́mbà rẹ̀ jẹ́ AFN 117YL láláròyé gbọ́ pé ó kó èrò tó ń lọ sílùú Ìlọrin nípínlẹ̀ Kwara láti Èkó. ibùdókọ̀ gáréèjì Ìjọra ni wọ́n ló ti lóòdù láàárọ̀ kùtù ọjọ́ sátidé náà. èrò 14 ló kó torí mẹ́ta ni wọ́n jókòó lórí àwọn àga gbọrọgbọrọ inú rẹ̀. wọ́n ní ìkọjá ààlà ìpínlẹ̀ Ògùn sí ti Ọ̀yọ́ lọ́nà márosẹ̀ ọ̀hún ni táyà ọkọ̀ tó ṣíná bolẹ̀ ọ̀hún ti bẹ́ lójijì. gbogbo bí dẹ́rẹ́bà náà ti gbìyànjú tó láti wa ọkọ̀ náà gúnlẹ̀ sẹ́bàá títì, ìyàlẹ́nu ló jẹ́ pé àárín méjì títì ọ̀hún lọkọ̀ yìí ṣì wà tí iná fi bú jáde lára rẹ̀. lọ̀rọ̀ bá di kìràkìtà, bẹ́ẹ̀ làwọn èrò ń ti ara wọn bọ́lẹ̀ pẹ̀lú ìbẹ̀rùbojo, kálukú ń sá àsálà fẹ́mi rẹ̀. wọ́n ní gẹ́rẹ́ tí àwọn èrò náà bọ́lẹ̀ tán ni iná náà fẹjú hẹhẹ, kò sì sẹ́ni tó láyà láti súnmọ́ iná ọmọ rárá ọ̀hún mọ́. ọ̀pọ̀ àwọn ọlọ́kọ̀ tó ń kọjá ni wọ́n gbìyànjú láti fín afẹ́fẹ́ panápaná sí iná náà láti ṣèrànlọ́wọ́, àmọ́ iná ọ̀hún kọjá bẹ́ẹ̀. gbogbo dúkìá àwọn èrò ló jóná gúrúgúrú. àwọn kan pàdánù fóònù, bàtà, àwọn ẹrù tí wọ́n dì sẹ́yìn tí wọ́n ń gbé rìnrìn àjò. bẹ́ẹ̀ làwọn kan ń kígbe pé owó wà nínú àwọn báàgì tí wọn kò lè dúró mú ọ̀hún. ṣá àdúrà Ọlọ́run yóò fi òfò rọ́pò ẹ̀mí làwọn èèyàn ń ṣe fáwọn tó rí kóyọ yìí nígbà tí bọ́ọ̀sì ọ̀hún fi jóná dé rú. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.